ní ilẹ̀ máa bọ́ lóru ẹ̀. ẹ ò yà fún o lè fún wọn kò ní já ẹ yà fún. ẹgbẹ́ jẹ́ sí ìyá ẹ̀ o tún lẹ́nu o tún ṣe bìnnìbìnnì mi jẹ́ láàkì ẹ̀ mo láìka aṣọ ẹ̀ láti gbà tó ti sáré bọ̀ tá a ti ń yẹ ìwọ́n ti bá ní mọ́ àbí 2 + 2 is equal to 4 wo a máa mú ẹ ibà náà láti máa tẹ̀ lọ́rọ̀. ẹ yà fún ọwọ́ ẹ. Sofele ko jẹ́ ká fi jẹ́ ọmọ èsùn yá ẹ̀ jẹ́ ká fi jẹ́ sùn yá ẹ̀ ó ti pamọ́ lọ́mọ. ọkọ̀ púpọ̀ ni kí la wá ṣe báyìí kí la wá ṣe báyìí. farabalẹ̀ wèrè abá ìṣeré ní ilé ti kú o kí la wá ṣe kí la wá ṣe jẹ́ ká fi jẹ́ ọmọ èsùn yá ẹ̀ ò dáhùn ó ń gbọ́ràn wọ́n á ti ṣẹlẹ̀ kí ló wà. Kí la wá ṣe kí la wá ṣe. farabalẹ̀ jẹ́ ìrònú náà. farabalẹ̀ let me think I got to think let me think let me think now. kí lẹ́yìn ṣe ń bẹ̀. sà à ń wá kókóró kadà wa ni sà wá kókóró kadà ni sà. níbí ìbàdàn. Tọ̀rọ̀ àwa fóònù ni àwa fóònù. tí wọ́n ṣe ń bí mi ò fẹ́ kẹ́nìbọ̀dì máa lórí wọ́n yẹn báyìí. Ẹ wà very very careful. Okay, sir. Very very careful. Sir, understand, sir. All right. Thank you, sir. Thank you very much, sir. Kí ló ń ṣẹlẹ̀ níbí báyìí tí everything fi dry tó báyìí? This is really crazy. Mọ́mí mo rẹ́ni kejì. Am I looking suspicious? Mọ́mí mo rẹ́ni kejì. Ṣé o ti kú sára ni? Ìyá mo rẹ́ni kejì. What nonsense is this now? Ẹ dẹ̀ look moderate. Which kind rubbish be this one now? Kí ló ń ṣẹlẹ̀ gangan mo fẹ́ ra chinchin? Àtajà lẹ́nìí. Báwo yẹn ṣe máa ń bẹ̀rẹ̀ craziness lélẹ́yìí o? Òní tí mo wá tún mú date pé mo fi wá ra ọjà lọ́wọ́ yín àti mo wà jẹ́ kéré bí mẹ́sà ṣe ẹ̀kọ́ mi go hot ẹ wá sọ wípé ẹ̀ ní ṣíta fún mi kìlọ̀. Ẹ má jẹ́ kẹ́jẹ́ mi máa ń ta. Àtajà lẹ́nìí padà wá lọ́dọ̀ mi. Àtajà. Báwo lè ṣe ní ìtajà lónìí? Báwo lè ṣe ní ìtajà náà? Mi ò ṣí ṣọ́ọ̀bù padà wá lọ́dọ̀ mi wàá rajà tó fẹ́ rà mi ò ṣí ṣọ́ọ̀bù. Ok ó dàbẹ̀ ni pé ẹ ti ń tàjù àbí? Oge yìí ti ń peléke nǹkan tí mo máa ń sọ fún àwọn èèyàn lérè wọn wà ní under jẹnkere bí mẹ́sà ṣe tí àwọn èèyàn bá ti ẹ wọlé ẹ tajà fún mi ẹ wọlé fast ẹ tajà fún mi mo ní kí ẹ tajà fún mi Àwọn lọ́dọ̀ mi wàá rajà mi. mo tún wá wọ up and down wá àti mo wọ up and down wá sọ́dọ̀ yín pé mo fẹ́ rajà ẹ tún ta please use the jẹnkere bí mẹ́sà ṣe mẹ́. Àlàáfíà fún yín o. Fuck you pastor who be this one. Ẹ lálejò. Àlàáfíà fún yín. Bàbá. Báyìí ní sikele. Mímọ́. Ìbílẹ̀. Bàbá. Báyìí. Àlàáfíà. Arábìnrin. Ègbé ni ẹni tí a fi ṣẹ́ rán tí kò jẹ. Ègbé sì ni ẹni tí a kò fi ṣẹ́ rán tó ń jẹ iṣẹ́ náà. Bàbá. Ìbílẹ̀.
arábìnrin ẹ nídìí láti kún fún àdúrà dáadáa kí ẹ sì gbààwẹ̀ fún ọjọ́ 7 nítorí pé ọmọ bíbí inú yín ọmọ kan ṣoṣo tẹ́ bí tí ẹ bá kún fún àdúrà dáadáa yóò sọdá sí ọ̀hún. bàbá ìmílẹ̀ àmọ́ tí ẹ bá gbàgbà dáadáa gẹ́gẹ́ bí ó ṣe yẹ àti bí ó ṣe tọ́. ìtò ọ̀rùn fún erédùà ni pé kó dá ọmọ náà padà ẹ nídìí láti gbàdúrà dáadáa. bàbá sọmílẹ̀ ẹ kún fún àdúrà dáadáa. ègbé ni ẹni tí a fi hàn tí ó ń jẹ́ ègbé sì ni ẹni tí a kò fi hàn tó ń jẹ́ iṣẹ́ náà. arákùnrin ibi tí ẹ lọ ẹ bá gbìyànjú kẹ́ padà sílé torí wípé ewu ń bẹ ló ń kó. wọ́n ní mọ̀ pé gbogbo orí burúkú bí àjẹtọ́ ṣẹ̀ṣẹ̀ dì mú orí burúkú yẹn á bá yín débi pé ẹ máa dọ́dọ̀ mi yín rẹ̀ ní délé mo rí bí ẹja òkú èkó. jíṣẹ́ tèmi àlàáfíà. nǹkan tẹ̀lé aṣọ yìí tí wọ́n á nípa abìnrin gan mọ́ ibi tí máa gbà nílé. Kásán, báwo ni skul? Ṣé gbogbo ẹ̀ ń da? Ṣé skul dùn? O fẹ́ máa lọlé ń wò yìí. Ṣé o ti gba pé à ń close ń wò yìí? Tábà wá ṣọ̀bà à ń close ń wò yìí. Mo tẹ̀sí báyìí dáná sílẹ̀ wọlé kó wá lọ jẹun. Wá jẹun, kí ló tó wá ń gbọ̀n báyìí? Retí kò wálé àná retí kò wálé olóhùn ilẹ̀ ní tuntun mọ́ àwọn àti rí ọmọ má jẹ́ fojú sunkún ọmọ àyà bí amọ ayé ṣàánú mi má jẹ́ fojú sunkún ọmọ Olúwa bá mi dárí mo rẹ́ni kéjì wálé jẹ́ kó wálé má jẹ́ fojú sunkún ọmọ Ẹlẹ́dàá mi ṣàánú fún mi Olúwa ọmọ tí mo ti yà jíṣẹ́ kí tó rí Olúwa ṣàánú mi ó má jẹ́ ọmọ mi sọ̀rọ̀. Kejì ìwọ ni mo bá ní ọ̀rọ̀ tó pọ̀ nínú ọ̀rọ̀ yìí o ìwọ ni mo bá ní ọ̀rọ̀ tó pọ̀ nínú ọ̀rọ̀ yìí o àbí nígbà tí ìwọ géńdé ọkùnrin tó ń ṣe báyìí kí ló fẹ́ jẹ́ kí ìyàwó ẹ̀ ṣe. mi ò ké mi ò sunkún ìgbà tẹ́yìn náà ń bọ̀ ẹ ṣáà rí iye ẹsẹ̀ bàtà tó wà ń ta mi ò sunkún omi kò ń jáwọ́ lójú mi ni mi ò sunkún. bàbá Mọ́rẹ́níkejì àròkàn nífẹ̀ẹ́kùn dárò ẹ ṣáà rọra máa ké ẹ̀rọ ariwo ní ẹ̀rọ apariwo tó bá tẹ bá padà rọmọ náà kí wọ́n nípa máa tún máa fi àìsàn wo ẹ̀yìn náà ọmọ Mọ́rẹ́níkejì táwọn sọ̀rọ̀ ń pa ẹ̀ náà kò ń ṣe ọmọ tó ṣe kí náà. you get the point Mọ́rẹ́níkejì ò kì í ṣọmọ kí n má parọ́ fún yín ọmọ pọ̀ bí ọ̀sán jábọ̀ yìí ẹ wá ní kí n fún yín lẹ́sàn ẹ gbẹ́nu sọ̀rọ̀ ẹ̀jọ́. arákùnrin tí ẹ tẹ̀ bá ti wá sọ. pásítọ̀ Mọ́ngele ọmọ tó ṣe yí pé ọjọ́ tí mo wá ra ọjà lọ́dọ̀ wọn ní last week àmì ìmọ̀ fẹ́ ra bisikíìtì ọmọ inú ọmọ kábíyè fún mi
my dressing style my brother mi ò bá yín sani tí mo bá sọ̀rọ̀ yìí ó mú kábì fún mi ìjọ ìlú bíbí kábì biscuit ló fún mi instead of normal biscuit ọmọ yẹn ń ṣí ọmọ ẹ máa ránṣẹ́ ó mọ̀ máa rìn gbèrègbèrè bíi jangostika ní jọ. arákùnrin. ẹ gbé kọ́bọ̀ kí ló ṣẹlẹ̀. arákùnrin ṣé ọ̀rọ̀ ni tẹ́ ń sọ lẹ́nu yìí. ṣé náà tiẹ̀ lélẹ̀ yìí. àti ó dà àti kò dá sí èyí tó yẹ kẹ́ máa sọ ni ẹ ṣàjẹ́ ká gbàgbọ́. tani kí kọ́kọ́ dáná pásítọ̀ mọ́kẹ́lẹ́ ìfọwọ́sàn àti kọ́jọ́jọ pàdé ni mo ti mọ̀ yìí pé èṣù láàlú ni imagine my brother ọmọ yìí ń ṣe ọmọ ìyá ìrẹ̀lẹ̀ ó mọ̀ pé ọmọ líle lòun bí ṣùgbọ́n lọ́wọ́ ajá rí. ọmọ aṣọ mú àṣìmọ́ báwọn máa sọ ọmọ gọ̀ọ́dù ẹ̀sán jáde. hello. ó tó bẹ́ẹ̀ bàbá fún ẹbí. àbúrò mi. ọjọ́ rẹ̀ ti rọ́mọ ń gbẹ̀yìn. ìjẹrin ni àná lèmi ṣẹ̀dé láti Àbújá bí mo ṣe wá dé láti Àbújá yéè wá sọ fún mi pé òun ò rọ́mọ mi fọ́ọ̀nì bèrè lọ́wọ́ ẹ̀ ibi tó bá fi ọmọ mi sí kó gbé jáde torí mo ti wọ́ọ̀nù ẹ̀ mo ti sọ pé kó má gbówó làpò mọ́ bóyá owó làpò ló gbà àwọn pípì yẹn lè kálá wọ́n kìràn wọ́n má fowó support ṣùgbọ́n tó bá fẹ́ tó wọn kálá mo sọ fún kó gbé ọmọ mi jáde kẹ́nu. ìyàmú ẹrin kejì ọjọ́ ni ẹ̀rọ ọmọ ẹgbẹ́. nǹkan tí mo kọ̀ notice ní jẹrin yẹn bó ṣe dé ó lóun lọ sọ́dọ̀ ọ̀rẹ́ òun ara ò balẹ̀ wá rẹ̀ ń gbọ́n pẹ̀pẹ̀ wá dúró mo tiẹ̀ tún sọ pé àṣùgbọ́ àjẹun ó ṣàánú mo lọ sọ́dọ̀ òun òkè ọ̀dọ̀ ọ̀rẹ́ náà bó ṣe máa ń lọ nìyẹn bá ní òkè o ó ṣàdẹ̀yẹ lọ láti jẹrin o tí bá rí bóyá ní bá ṣe sọ̀rọ̀ ìlú rí láti jẹrin o. ọjọ́ òlẹ̀ yẹn wá mọ̀ pé ọmọ ní sọ. ibi báyìí tó fi bẹ̀rẹ̀ wo wàhálà tí mo ṣe lórí ẹ̀ tó fi jáde níléèwé tó fi wọ iṣẹ́ ológun tó fi ní ìbọn lórí tó fi yìn tàtàtàtàtà ṣó wá dá tó jẹ́ wípé òpó náà kan ṣoṣo tí mo ní kó wá ní wọ́n wá tì. a máa rí i. bá mi tẹ ìyàwó mi nínú kó gbé ọmọ mi jáde àná ni mo dé láti Àbújá àná ló sọ fún mi pé ó ń wọ orí ọmọ mi tẹ́ nínú o kó wá ọmọ mi jáde. àbúrò mi ò ní bínú ni iṣẹ́ ló pọ̀ jù l'Àbújá ọmọ kọ́ńtì wà yìí tẹnu. ìyàmú ẹrin kejì àwọn ọ̀rẹ́ wo ni ọmọ yín ní àdéhùn ló ń bájà máa dùn. tí mo kọ̀ ṣàkíyèsí ni pé ìgbà tóun kọjá kò pẹ́ ni àwọn boys méjì kan kọjá wọ́n gbọ́kadà sáré tẹ̀lé lẹ́yìn. sọ̀rọ̀ ló sọ yẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ ló sọ jáde yẹn tí ọ̀rọ̀ ló sọ jáde yẹn ìyàwó rẹ̀ ní kejì màá sọ ẹ ìdílé ẹ máa sùn lẹ́wọ̀n wàá mọ̀ gbàgbọ́ mi ológun ni wàá mọ̀. kí lórúkọ ní tẹ́tẹ́ púpọ̀ padà ní. àwọn ọmọ àdúgbò wa náà ni àṣẹ́sọ̀ tí mo rántí náà ni. òun la máa dìmú ìyàwó mi la máa dìmú òun ló máa rán ọmọ mi ò kí ń rìn nílé gbèrègbè. òun sọ fún mi nígbò máa rí àbúrò mi ọmọ wàhálà tí mo ṣe tó fi jáde níléèwé ọmọ mi ò gbọ́dọ̀ sọnù kò dẹ̀ gbọ́dọ̀ kú. ó sùjà sure I got advice for you. ọ̀sẹ̀ kan ló kú jáde jẹ́. I want to talk something. jẹ́ ó sọ̀rọ̀ ẹ bá mi bá wà ní sọ̀rọ̀ kó má ní ẹ̀jẹ̀ rúru ẹ̀jẹ̀ rúru máa ń fa hypertension. àlàáfíà fún inú lé ìwọ ló fà àlàáfíà fún inú lé àlàáfíà. àlàáfíà fún ẹ mọ tó lù mí jù bí bá lè fi bínú tó kó mi wọ́n lé ní. ẹ jọ ó bá lè lé sí ọ. àlàáfíà fún inú lé àlàáfíà fún inú lé. má jẹ́ kófò lọ ẹ kófò lọ àbòsí òfò tẹ́mọ̀ sí ọ̀nù. ìyàwó rẹ̀ ní kejì mò ń sọ fún ẹ bí eré bí àwàdà òun mọ̀ pé eré ìmọ̀ bẹ́ẹ̀ ṣe bá mi wá ọmọ mi fún mi tó bàbá mi rí ọmọ mi máa jẹ́ kó mọ irú èèyàn tí mo jẹ́ ó gbé ọmọ sínú ilé
òòrí ọmọ mi òde ń jẹ òun mú òun ṣiṣẹ́ kó lórí burúkú tó ṣí síbẹ̀ máa jẹ́ kó mọ orí ẹ̀ tí mo jẹ́ máa jẹ́ kó mọ orí ẹ̀ tí mo jẹ́ bábí wọ́n mọ mi wàá ríran wò ìwọ olóṣì èèyàn àjálù èèyàn. ẹ̀ka ló ṣẹ̀bi yẹn mú kí ẹ̀ ń tí ìrọ̀wọ́ yín wọ́n ti bá ìrọ̀wọ́ yín bàbá wẹ́rẹ́ nìkejì bàbá wẹ́rẹ́ nìkejì bàbá wẹ́rẹ́ nìkejì níbi lè wà wọ́n ti rọ̀wọ́ yín. níbo la ti rí ẹwọ bí? owó dà. orí àwọn mi kò sáré lọ. ṣé o lè ṣe lọ? mo lè fa ẹ́ tó bá dé pọ̀ kí n ṣe mí. orí àwọn mi. ẹ ṣú ọ̀pẹ̀lẹ̀. mo fẹ́ rí mo fẹ́ rí wọ́n ṣe ọ́. Ìkúlẹ̀ àbíamọ́ ṣé lè rí ní bàbá yìí? Bàbá yìí à! Ṣàánú mi! Ṣàánú mi! Mọ̀rẹ́dìkẹ́jì à! Mọ̀rẹ́dìkẹ́jì! Mọ̀rẹ́dìkẹ́jì! Wọ́n máa bẹ̀ ọ́. Ìyá alájà! àfojúsí yìí ṣọ́ọ̀ṣì ìgbà tí bá ní kan gbé bọ̀ jáde sí ìgboro. ìbò ń fẹ́ pariwo ìṣàlẹ̀ bí wọ́n ṣe pariwo. àwọn ọmọ pé bọ̀ wọ́n ló gbé ìyàwó rẹ̀ ló ń ta ẹni wọ́n lè ìyàwó rẹ̀ fún. àwọn kó ló ti pé buhari jábọ̀ àjọ dá ìtàn. Bọ̀wálé àfarawé ò ṣeé ṣe àfarawé ò ṣeé ṣe Bọ̀wálé tán rán nílé ìwé tó rìn rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ kiri ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o sinimá yẹn rèé o Bọ̀wálé làkọlé rẹ̀ bó ti jáde wá lórí YouTube Ìgbìyànjú TV ilẹ̀ ó ti rí wo àwòtúnwò ni o. Bọ̀wálé o ẹni àwí fún ọba tí ó gbọ́ ẹni àsọ̀rọ̀ fún ọba tí ó gbà wí ìgbà àfọ̀gbà fi gbà já àjọbó mi mú lágbàdá Bọ̀wálé. wọ́n ní ọmọ ṣàfarawé kó má dàbí ẹnìkan kò gbọ́ o. Bọ̀wálé ti ń ṣàfarawé wọn lagi mọ́ lórí ló bá gbé kuru jẹ lọ́wọ́ ẹ bọ́ra. ẹgbọ́n ta ló pa Bọ̀wálé o. ẹ wá ṣẹlẹ̀ nínú sinimá ńlá yìí Bọ̀wálé. bọ́sì Arẹ́gbẹ́ṣọlá ló ṣe ọmọ ilé ìwé. ẹ wá wo báwọn ọmọ ìṣe ń da skúùrù. aago tó wù wọ́n ni wọ́n ń délé ìwé o. wọ́n ti wọ ẹni tó pa Bọ̀wálé báyìí. kò láìkílẹ̀ kan jẹ́ tiẹ̀. sinimá tuntun Bọ̀wálé another 100% comedy extravaganza action packed movie ni ẹ̀rí àríntàkìtì ní tẹ́ bá wo kọjá bẹ́ẹ̀. Bọ̀wálé a movie written produced and directed by Ìgbìyànjú starring Don Richard bọ́sì Arẹ́gbẹ́ṣọlá Asui Lazarus Ìgbìyànjú Rúbẹ̀mídé Adédoyin Elizabeth Ime Victoria Adénẹ́yẹ Balógun Adéwálé Ayọ̀mídé Ọlás Kitchen Ìyá Dábírà Ancestor Yusuf Big 8 Leo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá tuntun ìta àpàkọ́lé ẹ̀ ní Bọ̀wálé subtitled in English ó ti jáde wà lórí YouTube báyìí ẹ click sórí Ìgbìyànjú TV kẹ́rìnrún wò Bọ̀wálé ni o àwòtúnwò ni ó kọjá bẹ́ẹ̀. ṣé mo fẹ́ pa ẹni ṣé tí bá fẹ́ pa ẹ́ ṣé mo máa mú koríko sùn ẹ̀ dání ọ̀nà.
Shobo kekano de santia ya yane. But de wa ye de no wa fan bon samo kekano de afie na ye de ngade ne. Ene lo tan ti o wa ti on cha ro pa jare mo je na so ti. Fie na ye ngade ne mo se de de. Regardez-vous, il y a un vieux talent de où, hein? Un vieux talent de où, à moi c'est un gardien, on l'a une quoi de. Ah, il y a un vieux. À ton mieux. Eu comme les mots, mais nous faisons l'occasion, comme il y a un peu de compromis. Ah, il y a des mieux quoi de. Ah, chaud. Nous connaissons des mecs. Ah, tiens, le jour, il y a. Au patin, mais jamais les quand on a pour bénéficier. Oh, il y a un vieux talent. Il y a un vieux talent bloto à me donner. Nous vions, nous avons mis bien, ça t'a son même. Ah, mon meilleur, tu viens de quoi, non, il est. Il était non, ça, mais bon, quoi, il y a tel quoi, t'as non, il. Et t'as où est un ami, et nous pouvons être un ami. Quand je dois m'arrêter à tête, non, Papa me si mi de no bandele ama. Ah bandele. Lo bandele. Na ko kai ma no di ma na ko di ma mo. Ko je chai wa me chai o fina me chai o fina me. Chai o ra ko to ma ko je chai. Ma chai wa na ya me. Sokoto ya bo pa wa me ma enu aha mu boro ko ko bo. Aha wa nu mu. Ko je chai wa. Ko je chai wa. Ko je chai wa. Ai ai pe pe do. Ko je chai wa. Asia. Aeroplano. Ah, kaje jawa buaya. Nya ti makro. Kaje jawa buaya. Kaje jawa buaya. Jaye baba. Eyo, àwọn ipa iṣẹ́ ipa iṣẹ́ ìgbẹ́. Ti makro le. Bàtà mi jọ wáyé. Ah, ṣé mo rẹ̀ náà? Àwọn ikú dáadáa. Komi gbò àná ó yọ ọmọ tó yọ ọmọ ẹyàn wọn yọ gbogbo ẹ fíà wọn ní ọtí mo sẹńtì àmì alẹ gbà kò mi báyà ẹ déédéé àdéhìí náà.
Nye ma pọ́n kàdí jà ọ́. Tí ma pọ́n tẹ́lẹ̀ ẹ̀rọ pa kò mí kò máa dín. Lórí yọ máa fún tó ẹ̀. Tó pàwọ́. Lórí yọ máa fọ́ pálá ìbúlódù ẹ̀ ǹdẹ̀ ká ẹ̀ jí fún ẹ̀ bò. Tí ma pọ́n gbẹ́ tán bẹ́ẹ̀. Ó bá mi fíà. Àdéhùn dè à. Àtọ̀rọ̀ yìí wẹ̀ à. Báwo máa fa abọ́lá sọ̀tún wáyà? Ṣé o àfọ̀pádé àbúrò lọ́dẹ bọ̀? Tí ma pọ́n ẹlẹ́lẹ́ máa rọ̀ mẹ́tẹ́ẹ̀tẹ́ ọgbà kòmídàrí ọjọ́ ọ̀sán wá bíà. Adéwẹ̀ yìí, Jésù náà nù pọ́káwé. Wọ́n nà kún gbàlè ọjì fi mẹ́. Bọ́yẹ̀ máa rọ̀ mẹ́tẹ́ẹ̀tẹ́ àwọn sinmi dẹ́ mẹ́. Ayi, tọ́ mi bó tọ́ lẹ́lẹ̀ tó. Nàpẹ́ afọ́pá ṣó Jésù ní tó ló mẹ́yà. Ó lé kọ́mọdé o. Ìjà yìí. Pẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ká sọ́yà yìí. N bá fi dín ká ojú já ìyá mẹ́ya ni. Ilé máa ti jẹ́ ìlẹ́fẹ́ jáde tẹ ilẹ̀ sí. Fúlàfúlà ká sọ́nù fìtó lẹ́dẹ̀ bẹ́ẹ̀ gbọ̀n fi wẹ́yà. Ilé ìtàn rẹ̀ àwa fìdí ẹ̀ mọ̀dé sí yà. Déwo di mẹ́. Dẹ́rì àkànwá mi ìṣúná tẹ̀ yìí. Bọ̀ n bá fi dín màkà àkọ́ màkàlẹ̀ mọ̀ náà yà ni. Bọ̀ fi àdé tẹ̀ díẹ̀ jẹ náà yìí. Mẹ́ à ń sọ́kọ̀ yẹn gbẹ. Ọ̀tọ́ wọn di ẹ̀rẹ́gbọ̀n bíbó lẹ́gbọ̀n àpájẹ́ bó ti hàn. Gbọ́ kan pẹ́ tó wà lọ́dẹ yà ká. Àpẹ́ nǹkan àkẹ́ mọ̀ tí a ìwé pé ọ̀tún ọ̀tún tó. Ǹjẹ́ ló wà nílẹ̀ fi yà? Ọ̀nà pẹ́ tó wà ló kàn wá. Àbọ̀ kiriya àwọn ọ̀yàn fíà. Náà ló ń hàn pé àbíbọ̀ ọba alẹ́ jẹ́ mọ̀dọ̀jí. Àti wọ́n fẹ́ tó bí àdé rẹ̀ mẹ́. Ndọ̀ ń hàn tí a ìwé pírípírí tó wá fi tí a ìwé bùtẹ́bùtọ̀ hàn fíbọ̀. Àti jẹ́ ìlú fi yà. Àpẹ́ tí a ìwé hàn wá fíbẹ̀. Ìyá fọ́ pàtó yìí. Ọkọ̀ nílò sàn tẹ̀ yà. Susọ mi àlè à. Àkọ́ àkọ́fì. Bọ̀kọ́ sì pé àfọ̀pá mi àpẹ́ tí a ìwé hàn bú bẹ́ẹ̀. Bákan tí a ìwé bú ọ. Ìwé kan bú nu yà. Òfin òkú mẹ́jọ ọjọ́ kó tó ẹ̀. Tí a ìwé pírípírí bó bú yẹn bọ̀kọ́ sì jọ kó tó bó kó àfọ̀pá mi à. Nípò àlọ́ ká gbẹ́ owó fún wọn àlè ọ̀tó máa dànù ní pé dọ́pẹ́ rẹ̀. Bákan tí a ìwé bú ọ bọ̀. Bẹ́ẹ̀ bá kọ́. Bá kọ́ kó tó bẹ̀. Ṣé o yan bọ̀ kọ́ ẹ̀ náà ìdíwọ̀n yìí dó yan fi ẹni tún bọ̀ káyì máa ń kó ní èdè bọ̀ yìí kọ́ ẹ̀ náà bọ̀ yan fi ọdún akọ́tọ́mì àwọn ọ̀dọ́ ẹ̀ fi àpẹ́jẹ̀ ní yọ. Àpáyà ń kọ́dù kó yá bí ọdún kò bàjẹ́ àti àìwé pírípírí tí àìwé pírípírí bọ̀ kó dùn. Ṣé o náwó yọ bẹ́ẹ̀? Ìgbé tí ọ̀dọ̀ mẹ́rin ara ọ̀dọ̀ kóra dùn wọ́n mi bẹ́ẹ̀. No, na kọ́ òjèrú máa kọ́ kí jẹ́rú bá tẹ̀rẹ̀ lẹ̀. Tí àìwé pírípírí kàn á yẹ bẹ̀. Ee o da ẹ̀hún àyà rẹ̀. Papa, awa klomi bo ti bo boy mo da je nu mi wa kun yo bo papa do. No yo me yo. Akwa klomi yo. Ado papa de ya. Yo ti ma kon to yi to. No yo ma. Àpẹẹrẹ pẹ́ de fúnẹ́ máa nọ́mbà tó sèmi jàrá yìí. Láti ti wá mọ́tò. Ìyá lọ akébi rẹ̀. Débò di. Ẹ o máa sún jọ ọdún mi ó fi ẹ lè. Jọ ọdún mi ó gbàtọ́ náà wà pẹ́ tọ́ níbọ̀ ẹ̀ka àkúrẹ́ náà bọ̀. Àjí mi náà bó kú owó wa. Ẹ o máa sún jọ ọdún mi ó. Fẹ́fẹ́ ọgbọ́n jẹ́ náà bá dà tó. Yàtọ̀ tí wọ́n yìí tán yẹ de kú ẹ̀ wọ̀. Ṣé ìwé náà ti rọ̀ tán pẹ́ bílẹ̀ sọ́ mi ti yọ ilẹ̀ bá pò. Mẹ́kọ̀ọ́ dùn yàn mẹ́yìn ya. Ṣé o yìí? Ọ̀pẹ́tsẹ̀ ìwé kúrikúrì ọ̀yàn fi ọ̀ṣọ́ nígbòrò ní ìjókòtò bá ń lọ́kọ̀ yà bí lè tán dù. Kòtù tí wọ́n máa jòjò àyà mẹ́kọ̀ọ́ dùn yàn mẹ́. Nínú yẹn wàá tó mẹ́ máa wùnà àwọn àdùnsá ìjọ́nù mi kó wọ́n mẹ́. Ma pọ́n ẹ̀ lẹ́jẹ̀ tí ma pọ́n kó tó mi tí ó bọ̀ àfọ́pá yẹn á kúrò mi kó wọ́n yọ ẹ̀jẹ̀ ẹ̀yẹ̀ ń dè bàrọ̀ jí bó jẹ́ ń dè bàrọ̀ jí. Ẹ̀ ń kàn án lẹ́mọ́ ti máa lọ kó dùn tí o tó ọmọ bí ìdí.